Hallelujah. 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 Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run tó pọ̀ nípa tàgbà gbọ́ ọ̀gá fún orí ọ̀fẹ́ rẹ̀. Àyìn ológo fún àánú tó fún wa lọ́wọ́lọ́wọ́, èyí tó fún wa lórí ọ̀fẹ́ yìí, èyí tó mú wá síwájú ìwọ Ọlọ́run láti wá ké pè ọ́. Ẹni mọ́ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa. Ìwọ tó pọ̀ nípa tàgbà wa fún gbogbo ọpẹ́ ìfúnṣẹ́. We give all the glory to you. We give all this honor to you. A gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ àtàánú yìí. Ẹni mọ́ Ísírẹ́lì Olúwa gbọ́ ọpẹ́ wa. Kábíyèsí ó yá fara rẹ̀ hàn. Nú ayé ẹnìkankan lórúkọ Jésù, manifest yourself. Ẹ̀mọ́ ó yá fara rẹ̀ hàn. In the life of everyone today, Olúwa fara rẹ̀ hàn. Náwó agbára rẹ̀ bàbá. Náwó ìṣẹ́gun rẹ̀ jáde. Jẹ́ ká rí ọ. Jẹ́ ká rí ọ. Olúwa jẹ́ á rí ọ. Olúwa jẹ́ á rí ọ. Jẹ́ á rí ọ nú agbára rẹ̀. Jẹ́ á rí ọ nú ògo rẹ̀. Jẹ́ á rí ọ nú ẹwà rẹ̀ bàbá. Àdúrà kó gbà. Àdúrà kó gbà. Agbára àwùṣẹ bẹ́ẹ̀. Èyí tí ó fi tí àdúrà fi ń gbà. Olúwa rán sọ̀kalẹ̀. Agbára àwùṣẹ bẹ́ẹ̀ tí èèyàn fi ń sọ tó ń rí bẹ́ẹ̀ níwájú ìwọ Ọlọ́run. Lórúkọ Jésù Olúwa rán sọ̀kalẹ̀. Yé àwọn èèyàn jórí àánú gbà ó. Má jà gbàgbà nàdúà. Má jà wá lásán. Jẹ́ á rí ọ lórí ogun ayé wa. Ṣe bí alágbára lórí rẹ̀. Bá Sátánì wí. Bá ń pọ̀tà lẹ́nu mọ́ bàbá. Ní ìparí ohun gbogbo jẹ́ kí gbogbo ògo kó jẹ́ tìwọ Jésù. Láì lórúkọ Jésù Kristi. Olúwa tó olùgbàlà wa. Àmín. Ọmọ Ọlọ́run nú ọkàn rẹ ní bẹ̀rẹ̀ sí yìn Jésù yìí lógo. Lift your voice and thank him. Gbé Jésù yìí gasẹ́. Torí aláàánú rẹ ni. Aláàánú ayé mi mà ni. Aláàánú ọmọ rẹ ni. Olórí ọ̀fẹ́ ńlá wọn ni. Ẹni tó fẹ́ àwọn tiẹ̀ sílẹ̀. Olúwa máa ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run Ísírẹ́lì ó máa ṣeun. Alágbára ayé mi ó ṣe. Ìwọ tó pọ̀ nípa tàgbára. Ó máa ṣe, ó máa ṣe, ó máa ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Kábíyèsí ńlá. Ìwọ tó jẹ́ Ọlọ́run fún wa. Ìwọ tó jẹ́ alágbára fún wa. Ìwọ tó jẹ́ ibi ààbò fún wa. Ibi ìsádi ńlá. Ibi ààbò ńlá. Ibi ìrànlọ́wọ́ wa ń gbogbo ọ̀nà. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù ìbò ṣe o. Olúwa máa ṣe o. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Láàárọ̀ Yorùbá gbéga. Láàárọ̀ Yorùbá fi gbogbo èèyàn fún. Láàárọ̀ Yorùbá gbórúkọ rẹ̀ ga. Ó jẹ́ olórí ọ̀fẹ́. Ó jẹ́ aláàánú. Ó jẹ́ olórí ọ̀fẹ́. Ó jẹ́ aláàánú. Ó mọ̀ tún jẹ́ ọ sí ìmọ́lẹ̀ alààyè lónìí. Lift your voice and thank him. Gbé Ọlọ́run yìí gasẹ́. Ọlọ́run mi ó máa ṣeun. Dúpẹ́ dúpẹ́ yín ọba ògo. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ 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 lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Jésù ó máa ṣeun. Àfihàn àìlópin fún Ọlọ́run Bàbá. Fún oore ayé wa. Àti ìrètí ọ̀run. Rán ọmọ rẹ̀ àyànfẹ́ láti kú fún ẹ̀ṣẹ̀ ayé. Láti kú
ẹ̀ṣẹ̀ ayé. Dúpẹ́ lọ́wọ́ Jésù olóore mi, olóore mi o, kábíyèsí mi o, olóore mi, olóore mi o, bàbá mímọ́, kí ni bá fi san fún ọ o, olóore mi ṣá, kí ni bá fi san fún ọ o, olóore mi o, olóore mi ṣá, olóore mi. Olóore mi o, alágbára gíga, olóore mi, Jésù, olóore mi o, bàbá mímọ́, óyá óyá, kí ni bá fi san náà fún ọ o, olóore mi ṣá, kí ni bá fi san fún ọ o, bàbá. Olóore mi o, óyá 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 óyá, olóore mi, olóore mi o, olóore mi, olóore mi o, kí ni bá fi san fún ọ o, olóore mi ṣá, kí ni bá fi san fún ọ o, Jésù, olóore mi o, bàbá mímọ́ bàbá, olóore mi, kábíyèsí ńlá, olóore mi o, olóore mi, alágbára gíga, olóore mi o, kí ni bá fi san fún ọ o, alágbára, olóore mi ṣá, kí ni bá fi san fún ọ o, óyá óyá, olóore mi o, Jésù, olóore, olóore. Jésù, olóore, olóore, Mèsáyà, olóore, olóore, ó kú nítorí mi, olóore, ó jìyà nítorí ayé mi sẹ́, olóore, Jésù, olóore, bàbá, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, óyá 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 o, olóore, alágbàwí ẹ̀dá, olóore, abániṣe Ọlọ́run ìyanu ńlá, olóore, lórí ayé rẹ̀ ń kọ́, olóore, óyá 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 o, olóore, kọpẹ́ fún ìfúnṣá, olóore, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Olúwa yóò mọ̀ ṣeun, dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá yìí, ọba tó sì tó jẹ́ kó tó wà láàyè, ẹni tó wà láàyè retí ń bẹ fún ọ, má wọrí, yóò kúkú ṣẹlẹ̀, dúpẹ́ 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 Ọlọ́run mọ̀ ṣeun. Ọkàn mi dìde láyọ̀, kọrin sí Olùgbàlà, ọlọ́rọ̀ béèrè orin mi, ṣeun tẹ̀rẹ́ tí ní pàtó, ìwọ kan mi, ìwọ Olúwa, kábíyèsí ńlá, ìwọ kan mi, ìwọ Olúwa, ìwọ kan mi, ìwọ Olúwa,
Olúwa dúpẹ́ ìwọ kan mi ní Olúwa kábíyèsí ìwọ kan mi ní Olúwa ìwọ kan mi ní Olúwa báwo gun ó tàdé sí mi. Thank him for his grace. Dúpẹ́ fún àánú tó rí gbàṣẹ́. Thank him for that grace. Thank him for that mercy. Lift your voice and appreciate him this morning. Ẹ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ayé mú. Thank him. Lift your voice and thank him. Gbéga lónìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa jẹ́ ká sọ fún Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ayé mi sẹ́. Lord, wash me. Wash my life in your blood. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ ayé mi ní. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí. Has the Lord Jehovah God to wash you? Nínú ẹ̀jẹ̀ rẹ̀ ni kó wẹ̀ ọ́. Ẹni tó pọ̀ nípa àti agbára. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí. Màsídà kátàlé tàlíàdà. Borúkọ Jésù mi tó wà sẹ́. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ayé mi. Mẹ́kọ̀ọ́ porúkọ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Wash me in your blood. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ọ̀nà mi lónìí. Gbogbo àbàwọ́n, gbogbo ọwọ́kọ́wọ́. Lórúkọ Jésù. Fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ọkàn mi. Gbogbo ọkàn ẹ̀ṣẹ̀. Borúkọ Jésù. Màtálì kálàbà ó ṣàkàyàbà.
Mado berota kalabakotayaba. Mado beredeke tele kata. Olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí. N fẹ́ kó porúkọ Jésù yẹn lára bí tó wà sẹ́. The Lord God of heaven to wash you. Ó fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ọ́ lónìí. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ mí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Bá ń wẹ̀ abẹ́ àwọn ayé mi nù. Wash away all my iniquity and my trespasses. Bá ń wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù sẹ́. Láàárọ̀ yìí ni kò wẹ̀ mí. Kò wẹ̀ mí tilé, kò wẹ̀ mí tọmọtọmọ. Ọmọ Ọlọ́run lanu kò gbàdúrà mi tó wà sẹ́. Ọlọ́run jọ̀ọ́ fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Olúwa dẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ lé mi lórí. Borúkọ Jésù. Màṣíkàtà lábàbàbò ṣìkìyàbà. Rípàtó lékelébó kàpáyàbà. Borúkọ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Borúkọ Jésù. Ríkàtà lábàbò ṣìkìyàbà. Borúkọ Jésù dáadáa. Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ̀ wẹ̀ ayé mi. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Ó màṣákàtàbò. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ àbàwọ́n kúrò. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ àbàwọ́n kúrò. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ègún àtèpè dànù. Ọmọ Ọlọ́run gbàdúrà mi tó wà sẹ́. Sọ fún Ọlọ́run kó bẹ́ẹ̀ wẹ̀ ègún àti èpè kúrò lórí ayé rẹ̀. Gbogbo agbára tó fi ọ́ rí. Gbogbo ohun tó fi ọ́ rí. Orúkọ Jésù, everyone that have cursed your life, the Lord should remove every curse. Oh, takatayabo. He said, what curse was upon him? That was laid upon the tree, that the blessing of Abraham might come upon you. Jesus, he has received the curse upon him, so that the blessing of God may release upon you. Orúkọ Jésù dada. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Lónìí bá ń wo ègún àtèpè dànù. Oh, Masai Lakava. Gbogbo ohun ìkàyàn tí ń ṣẹ́ lórí ayé mi. Every negative voice that is walking over my life. Every negative voice that is operating over me. Gbogbo ohun ìkàyàn tí ń ṣẹ́ lórí ayé mi. Olúwa bá ń wẹ̀ ẹ́ nù. Ask the Lord to worship. Ask the Lord to worship. Meshata yakata. Mandonke telebo. Porúkọ Jésù. Gbogbo ohun ìkàyàn tí ń ṣẹ́ ní ọ̀nà mi. Ask the Lord to wash it right now. Ẹ má Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ẹ́. Porúkọ Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ẹ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́. Ọmọ Ọlọ́run lanu kó gbàdúrà sẹ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi. Ní te yakatayabo. Maye ketelebo kapa. Maizoto lekelebo. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọ̀nà mi. Ẹ̀jẹ̀ Jésù. Ó yá wẹ̀ mí lónìí. Porúkọ Jésù dáadáa. Ẹ̀jẹ̀ Jésù. Ó yá wẹ̀ ọ̀nà mi lónìí. Ẹ̀jẹ̀ Jésù. Ó yá wẹ̀ iṣẹ́ mi lónìí. Ẹ̀jẹ̀ Jésù. Wẹ̀ ayé ọmọ mi lónìí. That the blood of Jesus to wash you. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ó yá wẹ̀ mí tó wẹ̀ ọkàn mi. Wẹ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́. Ọmọ Ọlọ́run láàárọ̀ kó gbàdúrà. Ó na kí Jésù kó wẹ̀ mí, kó wẹ̀ èpè dànù. Kó wẹ̀ ègún dànù. Kó wẹ̀ ọ̀rọ̀ àfọ̀ṣẹ dànù lórí ayé rẹ̀. Gbogbo èèyàn tó sọ̀rọ̀ òdì sí ọ. Gbogbo èèyàn tó ní òní rí ṣe. Gbogbo èèyàn tó ohun tó jáde sórí ayé rẹ̀ tó ní òní rọ́nà. Ó yá kí Ọlọ́run kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ẹ́. Gbogbo ohun tí ń bá ayé mi kiri. Gbogbo ohun tó ń bá ayé mi rìnrìn àjò. Orúkọ Jésù, every voice that followed your life, every negative voice that followed you, orúkọ Jésù bí tẹ́ wá sẹ́. Ọlọ́run alààyè. Landa yakatayabo. Mando loketelebo. Mando kotolagaba. Linketelebo kapa. Limpredo kotolaba. Mazoto lekelebo. Matoli kelebo. Orúkọ Jésù. Ohun èèyàn tí ń bá ayé mi kiri. Ní orúkọ Jésù. Ó yá Ọlọ́run ṣẹ lónìí. Olúwa ṣẹ. 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 Ohun ìkàyàn tí ń bá ayé mi kiri. Ohun ìkàyàn tí ń bá ayé mi rìnrìn àjò. Ẹ gbàdúrà mi tẹ́ wá sẹ́. Ohun náà kó dákẹ́. Ohun náà kó padà. Ohun tó fọhùn sáyé mi. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa fẹ́ kó gbàdúrà. Gbogbo ohun ìkàyàn tí ń ṣẹ́ lórí ayé mi. Ohun náà jó dákẹ́. Ó ti rẹ́ nìkan olójú àlá ló ti sọ fún òun ò ní ṣe. Ẹni yẹn sọ fún lójú àlá pé nǹkan báyìí ò ní. Kò sí rí. Wọ́n sọ fún ni kò yẹ pé gbàgbé ẹ̀. Ohun àlá mi kan wà tẹ́ pé ẹ̀bà ló jẹ́ sùn. Ẹ̀bà ló ń ṣiṣẹ́ lójú àlá. Mo ríra mi ṣe kinní kan. Ẹ̀bà pọ̀ jù nú.
ṣùgbọ́n àlá mi àwa mẹ́sẹ̀gì ní direct ní lọ tí yóò kí ìsára sí nǹkan bẹ́ẹ̀ yẹn yóò mú tán o bẹ́ẹ̀ ni direct ní like someone is passing a message to you àlá mi kò ní yí ẹ àwọn ewúrẹ́ ilé mẹ́sẹ̀gì ní direct word ní ó sì jí ẹ pọ orúkọ Jésù ohun èèyàn lórí ayé mi kò jẹ́ ilé ìtàn sọ lójú àlá ilé ìtàn tó sọ kò ẹ́ pé tó bá rí pọ́n lé ẹ àwọn làwọn wà ń bẹ́ o ojú àlá ló ṣì rí ilé ìtàn pé wọ́n ó sọ fún ẹ pé àníṣe ò ní ṣe nǹkan báyìí ẹ pọ orúkọ Jésù ohun ìka ènìyàn lórí ayé mi gbogbo ohun tó jáde sórí ọ̀rọ̀ mi gbogbo ohun tó jáde sí ìrìn àjò mi gbogbo ohun tó jáde sí ọ̀nà ayé mi èyí tó lòdì sí ìṣerere makali power cider Olúwa bá ń bá ohun náà wí ẹ̀wọ̀ ohun ìdákẹ́jẹ́ every negative voice that have been spoken whatever enemy have released over your life every voice that is not of God ohun tí ń ja ìran ohun tí ń ja ìdílé ní orúkọ Jésù ohun tí ń ja bàbá ohun tí ń ja ọmọ ní orúkọ Jésù ohun tí ò fẹ́ kó ráyé gbé ohun tí ò fẹ́ kó rọ́nà gbégbà ẹ gbàdúrà ai mantalia ka farusta tayada menoni ke ferosti tilea wa ila kafire kotoliada matoli keleboka pe gbàdúrà dáadáa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa torí pé kẹ́lómi tó sá lọ́wọ́ bíṣẹ́ mo fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà London tàbí wà ní Nàìjíríà yẹn nínú àdúrà láti gbàdúrà òru o so ìwọ tó wà l'Amẹ́ríkà ń ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ lọ́rọ̀ máa ń sọ̀rọ̀ kò ń sọ lẹ́ẹ̀kan náà so kó yá wáyè kádùá ọjọ́ mẹ́ta tó parí o láti gba tòru bó ṣe gba tọ̀sán kó tún gba tòru náà so ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ ń gba tòru yẹn ẹ wo táìmì ọ̀dọ̀ yín this to 2 lọ́dọ̀ wa ń bì this 1:30 yeah to 2 so tòru nìyẹn so kó wọ́n tó tí ẹ̀yin tẹ́ wà ní London yẹn kò ń ṣe tọkàn sọ́ni kẹ́ gba tòru náà o ìrọ̀lẹ́ lulu wá ṣe sọ fún mi pé jẹ́ kí n gbàdúrà lóru hallelujah òun ní Egypt ó sọ òun fi òru rin Egypt kọjá ní òru ló fi rin Egypt kọjá gbẹngbẹngẹdé wọ́n mọ̀ pé nǹkan rìn kọjá ní Egypt lóru náà lóru yẹn náà ló pe Mósè pé ẹ lọ pè wá òun ò gbúdọ̀ bá wọn ẹni tó ní wọn ò ní lọ fún ara ẹ̀ ló sọ pé kán yàǹda gbogbo iṣẹ́ tó fòru wáyé ẹ lóru náà kó fi jáde ọ̀tá náà kò ṣe pé òru nìkan náà ọ̀pọ̀lọpọ̀ kò ṣe pé òru kan ọ̀tá máa ń ba yíyàn jẹ ọ̀sán gan ń ba yẹ lómi jẹ lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ ti fòru sí òru làwọn èèyàn máa ń ṣe mítìn òru ló máa ń lọ pàdé ọ̀sán wá fọ̀sán ṣeré ẹni tí nǹkan wọ́ọ̀lù lọ́sàn ó wà dáadáa ẹni tí lọ́sàn gangan tí nǹkan bọ́ọ̀lù lára ó wà kò sígbà tí òkùnkùn lè ṣiṣẹ́ kí wọ́n má dẹ̀ra lẹ̀ ni bẹ́ẹ̀ ni ìbá àjòrú àwọn òkè á wọ́n lè fẹ́ lómi ìfọ̀tí lọ́sàn láàárọ̀ gangan ìwọ ṣàmọ́ tura lẹ̀ ni orúkọ Jésù sẹ́ àní gbogbo ohun kóhùn ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórí ayé mi gbogbo ohun tó jáde sí mi gbogbo ohun tó jáde sí mi nígbà tá a bí mi gbogbo ohun tó jáde sí mi lọ́sàn-án mi gbogbo ohun tó jáde sí mi lálẹ́ mi ai masaida óyá ohun tó jáde sí ẹ láàárọ̀ ohun tó jáde sí ọ lọ́sàn-án ohun tó jáde sí ẹ lálẹ́ bẹ́ẹ̀ ká gbàlagbà ni ọ́ sọ fún Ọlọ́run alààyè lónìí ní orúkọ Jésù ìwọ ohun ìdákẹ́ ìwọ ohun tó bá mi rìnrìn àjò ìwọ ohun tó bá mi wọlé ọkọ ìwọ ohun tó bá mi rìnrìn àjò ìwọ ohun tó bá mi wọlé ọkọ ìwọ ohun tó bá mi kàwé pé bó ṣe ń ka yẹn ò ní fi ṣe nǹkan kan ẹ pọ orúkọ Jésù ìwọ ohun tó ń bá mi ṣiṣẹ́ pé kó o máa ṣiṣẹ́ kó o máa lérè ìwọ ohun yìí ìwọ ohun tí ń bá ayé mi jí àyà kàtàkàtà lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ó yá dákẹ́ lórí ayé mi ó yá dákẹ́ ọmọ Ọlọ́run gbàdúrà ìwọ ohunkóhun lórí iṣẹ́ mi ìwọ ohunkóhun lórí ìrìn àjò mi ìwọ ohunkóhun ní orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa ẹnìkan gbàdúrà Ọlọ́run gbogbo agbára tí ipá ẹ̀yàn tó fẹjọ́ mi sùn ẹnì mo ní kó gbàdúrà sọ fún Ọlọ́run ẹni tó bá ń pa lẹ́nu mọ́ Olúwa bá ń pa ẹni tó ń fẹ́ olùfisùn mi yìí bá ń pa lẹ́nu mọ́ ẹnìkan mo ń sọ fún ẹni Olúwa bá ń pẹ́ olùfisùn yìí lẹ́nu mọ́ ẹni tó ń fẹjọ́ mi sùn ẹni ìkàyàn tí ń fẹjọ́ mi sùn
tó bá fẹjọ́ ẹ sùn síbi tó bá da kò bá sì da ẹni tó fẹjọ́ rẹ sùn pé ẹ bá ń jẹ́ ń yà ẹ jọ̀ọ́ ẹ bá ń jẹ́ ń yà ẹ jọ̀ọ́ ẹni tó fẹjọ́ rẹ sùn ọ̀tá náà tó bá fẹjọ́ yàn sùn kankan náà ní ó rí bí abi tí wọ́n ti sọ̀rọ̀ sí ni bí abi wọ́n ti ṣe nǹkan kan ní pé ó sọ̀rọ̀ sí mi ó ṣe yẹ̀yẹ́ mi mo lọ béèrè fún help lọ́dọ̀ ẹ̀ wo sì mọ kankan bóyá kò mọ̀ pé ó ní mi kò fún mi ẹni tó ń fẹjọ́ rẹ sùn ẹni tó ń fẹjọ́ ọmọ rẹ sùn Olúwa bá ń pa lẹ́nu mọ́ ní orúkọ Jésù Olúwa bá ń pa lẹ́nu mọ́ ní orúkọ Jésù àní gbàdúrà ní orúkọ Jésù màtótó tẹ kàkàkàkàtàkàtà àní gbàdúrà orúkọ Jésù bí tó wà sẹ́ ẹni tó ń fẹjọ́ rẹ sùn lórúkọ Jésù ẹni tó fẹjọ́ mi sùn màṣíkété lẹ́bà kápáyàbá óyá màtótótótó kápáyàbá ó gbàdúrà ẹni tí fẹjọ́ mi sùn Olúwa bá ń pa lẹ́nu mọ́ ẹni tí fẹjọ́ ayé mi sùn ó yá gbàdúrà ẹni tó ń fẹjọ́ rẹ sùn the accuser of your life the accuser of your dreams accuser of your future accuser of your journey borúkọ Jésù Olúwa bá ń pa lẹ́nu mọ́ ẹ̀mọ́ bá ń pa lẹ́nu mọ́ Olúwa pa lẹ́nu mọ́ ní kátàkátàkàbà màsátátátà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé bàbá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ mẹ̀tẹ́ óyá báwo má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń óyá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń óyá bá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń óyá lórí ọmọ má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ óyá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ lórí àdùnmíṣẹ́ má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé bàbá mi o má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ lórí ọmọ mi má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń óyá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń gbogbo agbára tó fi ń lọ ayé mi óyá gbàdúrà má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé óyá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má óyá agbára tí ń pọ́nni lójú kó dákẹ́ má jẹ́ ń mẹ̀tẹ́ láyé lórí ọmọ má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé óyá má jẹ́ má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé óyá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé bàbá mi ò jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ lórí ọmọ mi má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má orílẹ̀-èdè yìí má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ nínú ayé tí mo wá má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé óyá lórúkọ Jésù má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé bàbá mi ò má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́ ń mẹ̀tẹ́ láyé má jẹ́ ń jìyà má jẹ́ ń mòṣì má jẹ́. ẹnìkan mo ní kó gbàdúrà sọ fún Ọlọ́run ayé má jù gbaṣọ lára mi ẹni yìí sọ fún Ọlọ́run Olúwa ayé má jù gbaṣọ lára mi o mo rí pé èèyàn kan aṣọ kù lọ́rùn wọn á fún lóògùn lò tábìlẹ̀tì mo rí pé wọ́n ń gbé fún kó lò ò gbàdúrà dáadáa káyé má gbaṣọ lára rẹ o mo rí pé wọ́n fún ẹ lóògùn ẹni wọ́n fún lóògùn lò wọ́n fún lóògùn ṣùgbọ́n aṣọ kù lọ́rùn rẹ̀ ayé má jù gbaṣọ lára mi ìṣẹ̀lẹ̀ bí má jù ṣẹlẹ̀ sí mi torí pé o ti f'Olúwa ṣe ìsádi rẹ ọwọ́ Sátánì kó padà ayé ò ní gbaṣọ lára rẹ ohun táyé máa fi wá fún ọ lóògùn kó yá lu eléyìí bẹ́ẹ̀ jẹ́ ó lò ó lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ń yí ìpín ayé ẹni padà láyé táyé wá ń wo ẹni yẹn tó wá ń dó tó ń péjọ wo ayé ẹni lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ abárí gbogbo májẹ̀mú yìí tá a kọ yìí tábárí gbogbo àbá yìí ní ìpamọ́ òkùnkùn
kí Ọlọ́run kó fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́. Ibi ò ní ṣẹlẹ̀ sí ọ, ayé ò ní gbaṣọ lára rẹ, aṣọ rẹ ò ní sọnù, ayé ò ní gbaṣọ lára rẹ, aṣọ rẹ ò ní sọnù, o ò ní lo oògùn, o ò ní lo oògùn. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sẹ́gbẹ́ mú mọ́lẹ̀ ẹjọ́ ló léyìí lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀. Ègún yìí bàjẹ́, agbára yìí dasán, ègún yìí bàjẹ́, agbára yìí dasán, ègún yìí bàjẹ́, agbára yìí dasán lórí ayé rẹ. Ègún yìí bàjẹ́, agbára yìí ó di asán. Mo ní ègún àti èpè yìí bàjẹ́, agbára yìí di asán lórí ayé rẹ ni, ó dasán lórí ọmọ rẹ ni, ó dasán ní ìrìn àjò rẹ ni, ó dasán lórí iṣẹ́ rẹ ni, ó dasán ní orúkọ Jésù kó ró ògo lò, lórúkọ Jésù kó rí ògo lò, lórúkọ Jésù mo ní kí o rí ògo lò, ní orúkọ Jésù mo ní kó rí ògo lò. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi. Olúwa wa ń fẹ́ kó orúkọ Jésù wá ohun tó yí mi ká ní agbègbè mi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Wọ́n ti fi ohun tó yí ọ ká ní agbègbè tí ò jẹ́ kí ire ṣẹlẹ̀. Mo ní Daniel gbàdúrà, mo ní that our text. Mo ní àkọ́kọ́ tí Daniel gbàdúrà bí ni pé lójú ẹsẹ̀ Ọlọ́run dá Daniel lóhùn. Ṣùgbọ́n olórí ogun Persia kò jẹ́ Daniel rí o. Olórí ogun ayé mi lórílẹ̀-èdè tí mo wà yìí. Olórí ogun lé bàbá mi o. Ológun ilé ìyá mi tí ò jẹ́ kí ire tọ́ ayé mi wá. Ohun tá fi rángẹ́lì fún Daniel kò jẹ́ ó tàn lọ́wọ́. Mélòó oore tó ti gbà ládùúrà tọ́nà fi rán sí ọ. Tó Ọlọ́run ni ò fún mi. Ọlọ́run pé kí ni èmi mo ti fún ẹ. Ọlọ́run ni ò gbọ́, Ọlọ́run ti gbọ́. Mo ní ẹni tó ní kó o béèrè fẹ́ fún ọ ni. Ẹni tó ní kó o béèrè ó fẹ́ yàǹda ni. Ẹ porúkọ Jésù. Olórí ogun ayé mi lórílẹ̀-èdè yìí. Olórí ogun, the prince of this city, the prince of this country, the prince ní àgbègbè mi àtàyíká mi àtàyídà mi lẹ́nu iṣẹ́ mi lórí àjò tí mo rìn. Olórí ogun tó tilẹ̀kùn ọ̀run mọ́ mi tí ò jẹ́ kí ire wá. Ẹ porúkọ Jésù. Olúwa bá ọ wí, Olúwa bá ọ wí lórí ọ̀rọ̀ ọmọ mi. Olúwa bá ọ wí lórí ìrìn àjò tí mo rìn. Ẹ porúkọ Jésù dáadáa. Ó yá bẹ̀rẹ̀ sí bá wí. Olúwa bá ọ wí o. Olórí ogun tó tilẹ̀kùn mọ́ mi èyí tí ò fẹ́ kí ire ayọ̀ mi wá, èyí tí ò fẹ́ kó sojú mi. Olórí ogun tí dènà ayé mi. The Lord rebuke you. Begin to rebuke it right now. Begin to rebuke it right now. Every principalities and power operating your life that is every principality and power blocking the blessing. 18 dinari ayé mi. Oya. Lórúkọ Jésù. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa, when you look at that book of that Daniel ó ní pé rántí pé ọjọ́ kìíní tó ti gbàdúrà. Daniel chapter 10, that's our text, and I want you to read it very well and look at it. Níjọ́ tí mo ti rí mo máa ń tẹnu mọ́. When I look at it, mo pé àdúrà mi lọ́lọ́run ti gbọ́. Ṣùgbọ́n Sátánì kò jẹ́ orí. Sátánì kò jẹ́ orí. Ọ̀pọ̀lọpọ̀ pé arákùnrin yàrá lóyìnbó ní àmì ìlọ́bí ọkọ̀ yìí bẹ̀ ló yẹ kẹ́ wá. Ẹlòmí ọmọ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ọmọ rẹ̀ ẹ ti lọ́mọ ní gbogbo àmì ìmọ̀ ẹnìkan tí bá ti gbàdúrà fún. Màá tún béèrè ọmọ alóhùn òní. Màá ní ní kẹ́ kò sí gbà tí n bá gbàdúrà fẹ́ nìyẹn nǹkan tó máa wá nìyẹn ọmọ ẹ ti bímọ nínú màá sọ pé ẹ ti bímọ alóhùn ò ti bí kò ló tún pé gbogbo bàmá jà ń gbé ẹṣẹ ẹ ti bímọ òun ò tí bí ni. Ọlọ́run ti yànda fún ṣẹ̀wọ̀n Sátánì òjò orí gbà. Ẹ porúkọ Jésù sẹ́ ẹ̀yin ogun ọ̀run o. Ire tẹ́ ẹ rán sí mi tí o kò tí ì tẹ̀ mí lọ́wọ́. Daniel ò dákẹ́ ló fi rí tiẹ̀ gbàṣẹ́. Lord, your blessing that you have sent to me, I have not yet received it, O God. O bá sọ fún pé Ọlọ́run mi tí ì rí gbà o. Ẹ̀yin ogun ọ̀run ẹ jẹ́ n rí gbà. Olúwa, ire tó rán sí mi lórí ọmọ mi o. Ire tó rán sí ayé mi tí ì rí. Ohun tó ló ti ṣe. Matotoli kalababa. Metoli kelebo kapa. Oya. Pé ire tó rán sí ọ. Ire owó tó rán sí ọ. Ire àṣírí tó rán sí ọ. Tí ò tí ì rí. Oya. Olùdènà kúrò.
adé lọ́wọ́ kù orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa ohun tó ló ṣe Olúwa wa ṣe fún mi. Ohun tó ló ṣe Olúwa wa ṣe fún mi. Bàbá o ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Óyá óyá ohun tí ó ló ṣe Olúwa wa ṣe fún mi. Kankan ohun tó ló ṣe Olúwa wa ṣe fún mi. Óyá ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Óyá óyá lórúkọ Jésù. Ohun tó ló ṣe Olúwa wa ṣe fún mi. Ohun tó ló ṣe Olúwa wa ṣe fún mi. Bàbá ohun tí yóò múnú mi óyá ṣe gangan. Ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Óyá óyá ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Óyá óyá ohun tí ó ló ṣe Olúwa wa ṣe fún mi. Ohun tí ó ló ṣe Olúwa wa ṣe fún mi o. Bàbá ohun tí yóò múnú mi. Ohun tí yóò múnú mi. Ohun tí yóò múnú mi. Óyá lórúkọ ohun tí yóò múnú ayé mi bàbá ṣe fún mi. Ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Ohun tí yóò múnú mi óyá lórúkọ óyá ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Ohun tí yóò múnú mi bàbá ṣe fún mi. Ẹnìkan gbọ́ gbà míì tí n bá wá sínú àdúrà yìí gbà míì mo máa ń sáré wá gbà míì ni ó nídìí mo fi sọ bẹ́ẹ̀ o. Sometimes ẹ máa ń pẹ́ gbà láti gbà míì mo máa ń tò kíní gbà míì mi kì í ro nǹkan míì màá kọ́ wá lọ sí tiẹ̀ gbà míì ò lè jẹ́ ibi tí mo jókòó sí màá tó mọ nǹkan míì tí màá sọ. Ìdí mo fi ń sọ̀rọ̀ èrè bá a ṣe ń kọrin Olúwa ní pé kí n gbàdúrà fún kọ́kọ́rọ́ tó máa fi ń ṣí ẹnu ilé rẹ. Gbọ́ mi o mi ní kó lọ ra kọ́kọ́rọ́ mi wá o. Kọ́kọ́rọ́ tó máa fi ń ṣí ẹnu ilé ẹ kọ́kọ́rọ́ tó fi ń ṣílẹ̀kùn ilé ẹ gan. Tí n bá ti gbàdúrà kọ́kọ́rọ́ yìí ní ọjọ́ kan kó o ṣílẹ̀kùn yẹn ní ìgbà méje. Ó lè má yé mi o kò yé mi náà mo yẹn ń sọ yìí bá a ṣe ń kọrin náà ni mò ń wò. Kọ́kọ́rọ́ tó fi ń ṣílẹ̀kùn ẹ gangan má lọ ṣílẹ̀kùn ilẹ̀kùn ilé rẹ ni kó o ṣí ní ọjọ́ kan ni kó o sì ní sọ pé ilẹ̀kùn yẹn ṣí ní ìgbà méje. Wàá rí pé eré ayọ̀ yóò wọlé tọ̀ ẹ́ wá náà lé yẹn. Kọ́kọ́rọ́ tó ń lò má lọ mi ní kó lọ mú kọ́kọ́rọ́ oníkọ́kọ́rọ́ wá má mú kọ́kọ́rọ́ ẹnu iṣẹ́ wá kọ́kọ́rọ́ àbí tó bá níbi tó ń gbé nìkan ló kù. Tọ́lá pé o yálé gbé ní sẹ́kọ̀n jọ̀kan fún mi kọ́kọ́rọ́ yín kí n fi sílẹ̀kùn. Hallelujah. Yẹ kí mi sọ lè láàárọ̀ o. Bá ṣe ń kọrin ohun tí mò ń gbọ́ nìyẹn. Má ṣílẹ̀kùn mi má lọ rọ kọ́kọ́rọ́ mo ní kọ́kọ́rọ́ tó fi ń ṣílẹ̀kùn yẹn ni kí n gbàdúrà sí fún ọ. Ní ọjọ́ kan kò ń ṣọjọ́ méjì ní ọjọ́ kan one day kó o ṣílẹ̀kùn lé yẹn ní ìgbà méjì. Kó o fi kọ́kọ́rọ́ ẹ ṣí. Tó o bá kọ́ fẹ́ ṣí porúkọ Jésù dáadáa pé ìwọ Ọlọ́run tó ní kọ́kọ́rọ́ tó ṣí ilẹ̀kùn kó o sì gbàdúrà pé mo yẹ ṣí ilẹ̀kùn yìí ilẹ̀kùn ayọ̀ kó ṣí fún mi ní olé yìí. Ẹnìkan ẹ̀ka rẹ yóò pọ̀ sí. Masaida kárí pauli sáìdì kálíà. Ẹ̀ka rẹ yóò pọ̀ sí. Nìkálí káfradó tẹ́lá kàtàyàwó. Bẹ́ẹ̀ lólu ó sì ṣe fún ọ. Ẹnìkan gbọ́ wàá nótìsì ìjọ kan gbọ́ mi o bó o ṣe ń ṣílẹ̀kùn yẹn ẹnìkan wò mí o arábìnrin kan bẹ́ẹ̀nbẹ́ gbọ́ nǹkan tí mo sọ dáadáa ẹnìkan bó o tiẹ̀ wá rí
ibi tó ti ń ṣílẹ̀kùn yẹn gan wàá rí arábìnrin kan wá bẹ̀ ń bẹ̀ bójú ẹsẹ̀ bó ṣe ń ṣí kọ́lẹ̀ dáadáa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ mú sọ fún yẹn bó o ṣe ń ti kọ́kọ́rọ́ yẹn bọ̀ ọ́ tó ń gbàdúrà tó fẹ́ wọlé yẹn lẹ́nu ọ̀nà gbábi tó wà yẹn tó ti ń ṣe kinní yẹn wọ́n á bẹ̀ ń bẹ̀ tó bá bẹ́ padà má wọlé tó bá ti bẹ́ ń bẹ̀ má ṣílẹ̀kùn wọlé fún o kó wọlé pẹ̀lú ẹ padà sẹ́yìn hallelujah gbọ́ mi dáadáa níbi tó ti ń ṣílẹ̀kùn yẹn ẹnìkan arábìnrin ni yóò bẹ lẹ́nu ọ̀nà yẹn gangan gbọ́ kò ń ṣe ọmọ rẹ rèé bí tó ti ń ṣílẹ̀kùn abẹ bí tó ti ń ṣe má jẹ́ kẹ́ni ẹ bọ́ wọlé má jẹ́ kẹ́ni ẹ bá ẹ wọlé padà má jẹ́ ò bọ́ wọlé mi ní kó má wà nù ilé ẹ o mi ní kó má wà nù ilé ẹ mọ́ ṣùgbọ́n lọ́jọ́ tó fẹ́ ṣe kinní yìí bí o ti ń ṣe kinní yẹn ẹni abẹ bí o ti ń ṣe lẹ́nu ọ̀nà rẹ ni ó ti wọ ẹni yẹn má jẹ́ ò wọlé má jẹ́ ò wọlé má jẹ́ ò wọlé tilẹ̀kùn yẹn padà má jẹ́ ò wọlé ohun tó tún ju ayé ẹni lọ kò ní bẹ́ ẹ wọlé ohun tó ju ayé ẹni lọ kò ní bẹ́ ẹ wọlé ohun tó ju ayé ẹni lọ kò ní bẹ́ ẹ wọlé ìyanu ó ṣẹlẹ̀ ó Ọlọ́run ayọ̀ I think my sister understand what I'm talking about, right? I said I pray upon the key for you, that you open that door for 7 days. I mean your key to your door. Mi ní kó lọ́run kọ́kọ́ key tó fi ń ṣílẹ̀kùn gangan ni màá gbàdúrà sí. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Bàbá mi ṣe tèmi kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Bàbá mi ṣe Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ yóò mo wojú rẹ̀. Bàbá mi ṣe tèmi kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Bàbá mi ṣe tèmi kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Bàbá mi Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Óyá o bàbá mi ṣe tèmi kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Óyá máa bọ̀ ire ayé mi, óyá máa bọ̀ ire ògo mi, óyá máa bọ̀ ire ayé rẹ ó máa bọ̀ kọ́tán. Óyá ire ayé rẹ ó máa bọ̀ ire ògo rẹ ó máa bọ̀. Ọlọ́run ayọ̀ gbogbo ojú rẹ̀ sá. Bàbá mi ṣe tèmi kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mo wojú rẹ̀. Ẹ porúkọ Jésù ní agbègbè mi, ọ̀run mi ṣí sílẹ̀. The Bible told us in that first Daniel chapter 10, then he said unto me, fear not, for from the first day that thou set thou art to understand. The first day, ní ọjọ́ àkọ́kọ́ tí Daniel ti gbàdúrà tó ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀, ní ọ̀run ti dá lóhùn. Ẹ porúkọ Jésù. He said 21 days. So 21 days now kò tí ì rí ntọ́lọ́run ti rán sí. Ẹ porúkọ Jésù. Olúwa mi tí ì rí gbà. Porúkọ Jésù dáadáa. Ọlọ́run mi tí ì rí gbà. Ó yá. Gbogbo agbára tí ń fẹ́rẹ̀ mi dànù. Alágbára tí ń dire mi lọ́wọ́. Látàyíká àtàyídà mi. In every atmosphere around me.
gbogbo agbára tí ń gbére sá, gbogbo agbára tí ń gbére ayé mi dànù porúkọ Jésù lónìí Olúwa bá wí rí katakabagaba ọ̀run mi kó ṣí sílẹ̀, ọ̀run ṣí sílẹ̀ fún Jésù. Matthew chapter 3 ọ̀run ṣí sílẹ̀ fún Jésù porúkọ Jésù. Ó yá Matthew chapter 3 verse 16. And when Jesus was baptized, he went straight away out of the water. Lo, heaven opened unto him, and he saw that the Spirit of God descending like a dove and light upon him. Ọ̀run rẹ̀ ṣí sílẹ̀ lórílẹ̀-èdè tí mo wà. Ọ̀run rẹ̀ mi ṣí, ọ̀run àṣeyọrí mi ṣí. Gbogbo agbára sẹ́rẹ̀mọ́lẹ̀, gbogbo agbára dìnnàrè, gbogbo agbára jírégbé, gbogbo agbára barijá, gbogbo agbára yíre dànù. Borúkọ Jésù, èyí tí òjò tó mi lọ́wọ́, èyí tí òjò kàn mí, èyí tí òjò wọlé tọ̀ mí wá. Ìwà agbára yìí ó yá ní orúkọ Jésù. Bàbá bàjẹ́ 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 gbàdúrà kọ́lọ́run kó bàjẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ohun tí mo béèrè ohun tí mo béèrè bàbá Jésù ṣe fún mi. Jésù ṣe fún mi o bàbá. Ọmọ ni mo béèrè láyé o. Jésù ṣe fún mi. Jésù ṣe fún mi o bàbá. Ohun tí mo béèrè bàbá Jésù ṣe fún mi o. Jésù ṣe fún mi o bàbá. Ohun tí mo béèrè bàbá Jésù ṣe fún mi. Jésù ṣe fún mi o bàbá. Ohun tí mo béèrè lọ́wọ́ rẹ Jésù ṣe fún mi. Jésù ṣe fún mi o bàbá. Ohun tí mo béèrè bàbá Jésù ṣe fún mi. Jésù ṣe fún mi o bàbá. Ó yá Jésù ṣe fún mi. Àṣeyọrí Jésù ṣe fún mi o bàbá. Ohun tí mo béèrè lọ́wọ́ rẹ Jésù ṣe fún mi. Jésù ṣe fún mi o bàbá. Ẹ pe orúkọ Jésù. Ìwọ lẹ̀kùn rẹ mi ṣí, ìwọ lẹ̀kùn àṣeyọrí mi ṣí. Ọlọ́run lè ṣe kọ́dún yìí tó parí fún ọ. Kọ́dún yìí tó parí Ọlọ́run lè ṣe, ó lè ṣe fún ọ. Ẹ porúkọ Jésù. Ìwọ lẹ̀kùn rẹ mi ṣí. Kí ọdún yìí tó parí bàbá bá mi ṣe. Kí oṣù yìí tó lọ ìwọ lẹ̀kùn rẹ mi ṣí. Olúwa rántí mi sí rẹ̀. Kí rẹ̀ yẹn dọ́dọ̀ mi. Gbogbo ohun tí ń bẹ láyìíká mi tí ò jẹ́ rẹ̀ mi dé. Gbogbo ohun tí ò jẹ́ kó deliver. Every power that is holding it back for me, every covenant, every negative voice, every principalities and power that is holding that thing from you, tí ò fẹ́ kí rí ayọ̀ rẹ wọlé wá, tí ò fẹ́ kó tẹ̀ lọ́wọ́, ìwà agbára yìí níwájú ayé mi, ìwà ipá yìí lórí iṣẹ́ mi, ìwà ipá yìí ní ìrìn àjò mi, èyí tí ò fẹ́ kí rí mi tọ̀ mí wá, ó yá ní orúkọ Jésù. Olúwa bá ọ wí o. 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 The Lord rebuke you. Olúwa bá ọ wí lórúkọ Jésù ní ọ̀nà mi gbogbo. Olúwa bá ọ wí lórí ayé mi gbogbo. Olúwa bá ọ wí. Ìwà àyíká mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yá mú ire jáde fún mi. Ìwà àyíká mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yá mú ayọ̀ jáde fún mi. Lórílẹ̀-èdè tí mo wà yìí, ládùúgbò tí mo ń gbé yìí, ní orúkọ Jésù, lẹ́nu iṣẹ́ mi yìí, in that city where you are, ripatolakaba. To produce the blessing,
to bring out the blessing in the name of Jesus, to bring out your joy, to bring out your fulfillment. Lift your voice and begin to pray. Lift your voice and begin to pray that the blessing to come in the name of Jesus, overflow of God's blessing, overflow of God's grace. Lift your voice to pray, my Lord and my God. Rikata, Mazoka, let the blessing of you, God, begin to overflow in this city, in this country, Ikata, at the place of work for your people, God. Ni orúkọ Jésù, kiri wọn kó dé, ayọ̀ wọn kó dé, ire wọn kó dé, ayọ̀ wọn kó dé, lipato kakaba. Let it come in the name of Jesus. I speak to atmosphere around you to produce blessing. In Jesus' name, we pray. I will share the grace in about 8 minutes. Hallelujah. I will share the grace in about 8 minutes. So that means 1 hour. I will share the grace. So it's going to be 1 hour now. And what Jesus said, lift your voice and talk to God. No, I speak to atmosphere all around me. Atmosphere around me. I speak your word out. Every power blocking the blessing that you have for me. Every power blocking the blessing. That power blocked the power of Daniel, the blessing of Daniel. But God sent an help for him. But God, just every power blocking the blessing. Every power let that power be consumed by fire. Let that power be destroyed by fire. Lift your voice and begin to pray. Yete kaliebo shikiyadaya. Mando barote kalaba. Riketelebo kombero sikaba. Lembredo kopelo sikilaba. Open your heart and pray makombero sikile. Rimba doli ketelebo kapa. Lindelebo kopero sikebo. Mando pero tekete. Riketelebo shikiyaba. Mando rikedebo kapa. Open your heart and pray. Every power blocking that blessing, blocking that fulfillment in my life, that don't allow it to come, that don't want to allow it to manifest. Lift your voice and begin to pray. Let God of heaven begin to destroy it now. Let God of heaven begin to destroy it now. Let God of heaven begin to destroy it now. Open your heart and pray wherever you are. Open your heart and pray power that is blocking the blessing. The power that is blocking the blessing. In Jesus' name, we pray. I pray for somebody. Whatever clothes that you are putting on, every cloth, every filthy cloth upon you, every filthy cloth upon you right now, let God of heaven take it off. Let God of heaven take it off. Let God of heaven take it off. Ní orúkọ Jésù lọ́rùn rẹ kó Ọlọ́run kó bọ́ dànù. Gbogbo aṣọ bí aṣọ ẹrú. Ní orúkọ every cloth, every slave cloth. In the name of Jesus. Now Lord God of heaven take it off. Olúwa kó bọ́ lọ́rùn rẹ. Olúwa kó bọ́. Ẹ má bọ́ láàárọ̀ yìí. Take it off, O God. Every filthy cloth. Every cloth of shame. Every cloth of disappointment. Every cloth of shame upon you this hour. Lord, Oya Kataya Kataya Bosata. I pray that Lord should take it off from you. Every cloth that you are wearing that is sending away your helpers. Every cloth that you are wearing, that is sending away your helpers. That did not allow your helpers to come to you. Let God take it off. Let God take it off. In the name of Jesus. Thank you, everlasting Father. In Jesus' name, we pray. Now I want you to lift your voice and talk to God. God, if you help Daniel, to bana Daniel lowo, to gbàgbé rẹ̀ fún,
that you allow the atmosphere to bring blessing upon him. Remember, Daniel lived, he lives in Persia. I don't know where you live. Now I'm in Maryland, and I'm in city of Laurel, and also I'm in city of Anchorage. Put the 2 plus 2 together. I'm in city of Laurel, I'm in city of Anchorage. Hallelujah. Lift your voice and pray to God. Lord of heaven, in this city, Lord, let the blessing of God come to me. In this city of this Laurel, in this city of this Anchorage, in this state of Maryland, in this country of America, lift your voice and pray. Oh, yako san, ẹnìkan orílẹ̀-èdè yẹn kó san, ayakatakata, ay, Masaira, mo gbàdúrà fẹ́nìkan, orílẹ̀-èdè yẹn á san, yóò yẹ ọ lórílẹ̀-èdè yẹn. It shall be well with you in that country. Mo gbàdúrà, gbogbo agbára tó ní pé tí ò fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ fún ẹ. Mo gbàdúrà ohun náà kó padà, gbogbo agbára tó ní ìrìn àjò ní san. I pray let that place bring blessing for you. The Lord told Isaac to remain there, and doors open for Isaac. Ọba tó fi ọ́ sórílẹ̀-èdè yẹn, to open the doors for you. Let the doors open for you. Right now. Doors of miracle, doors of fulfillment, doors of breakthrough open for you. Kí ilẹ̀kùn kó ṣí fún ọ lórílẹ̀-èdè yẹn. Ilẹ̀kùn ayọ̀ ṣí. Kó ṣí o. Kó ṣí, let it open. The doors open. 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 Right now. Líkàtà ìwọlẹ̀kùn ṣí. Ìwọlẹ̀kùn àṣeyọrí ṣí. Lórílẹ̀-èdè ṣí. Ó yá ṣí. Agbègbè rẹ̀ kó ta agbègbè rẹ̀ kó múre bá ọ. Ohun tó ti bèrè yẹn ó yá kó rí gbà. Ẹ̀yin ogun ọ̀run o, wọn náà wọn ò tí ì rí. Òru kàpàkàpà. Ó pe kẹtẹkẹpọ. Let heaven supply. Now receive it now. Receive what you have been praying for. Receive what you have been believing God for. Ó yá ohun tó ti gbàládùá. Ohun tó ti kalẹ̀kùn rẹ̀. Ohun tó ti bèrè látijọ́ yìí. Ní orúkọ Jésù. Ó yá kó rí gbà. Kó rí gbà. Olúwa ló ní kó bèrè. Ó yá kó ṣe bí Ọlọ́run lórí ọ̀rọ̀ náà. Let God, he told you to ask him. Let God manifest his power to release to you. Let God manifest his power in the name of Jesus. Kó mú lé ọ lọ́wọ́. Igabayaba. Kó mú lé ọ lọ́wọ́. Kíkatayaba. Kítakata. Kíteketekete. Kíteketekete. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. This is what I'm saying. A water. Truly, I have a water in front of me. But the water in the cup, and what I saw, the water was poured on the ground. Omi, ó wà no cup. Ṣùgbọ́n mo rí pé wọ́n da omi ẹ̀ sílẹ̀ lẹ̀. Ohun tó yẹ kó tù ẹ́ lára, ìtayé dànù mọ́ ọ lọ́wọ́. Ohun tó yẹ kó tù ẹ́ lára, when you drink water, when you go and drink water, I'm not saying if you drink water, when you're thirsty, you drink water, you have peace in your heart. Ohun tó yẹ kó wá tù ẹ́ lára, ìtayé wá mú tó fi bínú dà sílẹ̀ lẹ̀. Ohun tó yẹ kó tù ẹ́ lára ni ìtayé wá ó dà lẹ̀. Thought that is finished. Thought that is over for you. Ohun tó dà lẹ̀ tó ìtayé dà sílẹ̀ lẹ̀ tó dàbí yẹ̀pẹ̀ tó dà sínú yẹ̀pẹ̀. Not down. That means that is before man is over. But before God is not over for you. Ọba tí ń túrí ayé ẹni ṣàfún ayé ẹni. The Lord that can pick someone from the dunghill. Ètò wa mú jókòó that make that person to sit with the king and the prince in life. Ní orúkọ Jésù, ohun tí ayé dànù mọ́ ọ lọ́wọ́. But everything the enemy have thrown away from you, they have poured away things that are supposed to benefit your life. Ohun tó yẹ kó tù ẹ́ lára kó tán ògbẹ́ rẹ. Èyí tí ayé dànù. Ohun tó yẹ kó tán ògbẹ́ rẹ. But everything that is supposed to take away your thirst in life, that enemy have thrown away. Ohun tó yẹ kó tán ògbẹ́ rẹ. Mi mọ̀ tó yẹ kó jẹ́ bóyá ìwé ìgbélu ni. Bóyá ọmọ ni, bóyá ọkọ ni.
Where is Shani, whether husband, whether wife, with everything that's supposed to cure your thirst. Today, eti aye dànù mọ́ lọ́wọ́. Rí katali nana non takapa. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ wà láwàrí fún wa. Why? Side. Ọlọ́run Israeli, God of Israel, I decree, I declare, you can do it again. Nothing is lost before you. Kò sóhun tó sọnù lọ́wọ́ ìwọ Ọlọ́run. Ohun tó yẹ kó tán òǹgbẹ. Ètí ayé dànù sílẹ̀. Ètí ayé fìbínú yí dànù. Ní orúkọ Jésù. Rí pàtó kapakapaka. Matari power side. Wà ní kárí píọ́rà kárí kájà. Wà ilà káfíẹ́ kọ́tàyà. Kí Ọlọ́run kó wárí fún wa. Kó tán òǹgbẹ rẹ̀. Òǹgbẹ rẹ̀ kọ́lọ́run kó tán. Every thirst now, that Lord should set to it. Yeah, fresh water from above. Òǹgbẹ katakapa. Kuntakaya kotaya. Kí Ọlọ́run kó tán lónìí. Ní kéterebo. Kó rí ìyanu. Receive your miracle. Receive your miracle. Receive your blessing. Receive your miracle. Ó yá rí ìyanu rẹ gbà. Ó yá rí gbàṣẹ. Rí àṣeyọrí rẹ gbà. Rí ògo rẹ gbà. Rí ẹwà rẹ gbà. Rí àṣeyọrí rẹ gbà. Receive your blessing. So shall it be. In Jesus' name we pray. If you are just joining, I'm going to share the grace now. In this prayer, I know this second day, make sure you pray in the night and you pray in the day. For those in London, you must wake up in the night and pray. And secondly, get a key. The key that you are using. Key tó ń lò mí ní kó lọ́rọ́ kọ́kọ́rọ́ o ṣáà ń ṣílẹ̀kùn lé ẹlẹ́nu ojoojúmọ́. The key that you are using to open your door. Because I want others to hear it, so I don't know whether I'm going to do it. I'll just pray upon it. And you open the door for 7 times. And not just you open. As you are open, you pray. Ilẹ̀kùn rẹ̀ ṣí fún ẹ nínú ilé yẹn. Nínú ilé yẹn gan, ilẹ̀kùn rẹ̀ máa ṣí fún ẹ. Ilẹ̀kùn rẹ̀ máa ṣí fún ẹ. Ọlọ́run máa gbogbo tí n bá gbé nǹkan kan máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni. Tí n bá ti gbé ibì kan nǹkan kan máa ń ṣẹlẹ̀. Ohun tó máa ń ṣẹlẹ̀ mo máa ń bímọ ńbẹ̀ ni. Tí n bá ti dé ibì kan máa bímọ. Mo wá gbé ibì kan rí. Mi bí ọmọ síbẹ̀. Mo wá ti kó lọ padà síbòmíì. Ìgbà tó máa padà mo tún wá padà sí ilé yẹn. Mo sì tún wá bímọ síbẹ̀. Hallelujah. Mo ti kúrò ńbẹ̀ o. Mo ti kúrò ńbẹ̀. Kò síbi tí mo gbé tí mi bímọ ńbẹ̀. Màá bímọ. Ṣùgbọ́n ilé tí mo wá gbé yìí mi bí ọmọ kan síbẹ̀. Mo kó kúrò ńbẹ̀. Mo tún wá padà lọ gbélé. Mo tún padà kó wọnú ilé yẹn padà. Mo tún wá bímọ síbẹ̀. Hallelujah. Oh, I mean, I'm just telling you an example of something that great that God can do for you. Pé ilé tó wà yẹn ó dàn kó mú ire wá fún ọ. Ilé tó wà yẹn ó dàn kó mú ire wá fún ọ. Ọdún 3. Ìkàtàyà bàbá ṣàkáyà bàkàtàyà bò. Ó dàn kó péré jáde. Ó dàn kó mú ire jáde wá fún ọ. Ó dàn kó mú ayọ̀ rẹ jáde. Ní orúkọ Jésù. Ire kó wọlé tọ̀ wá, that the blessing of God enter into your house. As you do this, let doors open. As you do this, let blessing follow. Bó ṣe léyìí kí ìyanu kó tẹ̀lé. Ọwọ́ agbára kó tẹ̀lé. Ọwọ́ àṣeyọrí kó tẹ̀lé. Ohun tí o ti ń wá, whatever thing that you are looking for, I pray, receive it. Find it. Get it. Receive it. Find it. Get it. It shall be well with you. Yóò dára fún ọ ní sọkún. As this year is coming to an end, you will not cry. The Lord will lift you up for something great. The Lord will lift you up for something beautiful. In the name of Jesus, for glorious thing, the Lord will lift you up. It shall be well with you. The Lord will prosper your way. The Lord will prosper your life. You will know this prayer for good. You will know this prayer for blessing. You will know this prayer for something great in life. Ojo kì í rọ̀ ká má rí pàṣẹ rẹ̀. Rúkàkà pàkàtà. Òrùn kì í sì rán kó má fògo rẹ̀ hàn. Ríkàtà kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́yà. Oh, Kata, you will know this for good. The Lord will hear the voice of your cry. The Lord will surprise you. And He will remember you. So shall it be.
It shall be well with you. In Jesus' name we pray. Amen. 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 In Jesus' name. Hallelujah. I'm not going to take much of your time. I'm going to share the grace now. Remember, there's a prayer by 6 o'clock. Another section by 12. And that 12, I'm still thinking of it because, but 12, let me just put 12. Whether I have to do on Facebook, on the phone alone, but by 12. But I know there is prayer by 3. And I know there is prayer Yoruba section by 5. When I say 5, that 5 is your 10 o'clock or 11 o'clock in Europe. And also there's prayer by 9. And that 9, I say it's a short prayer, maybe it's 30 minutes. I'm not going to take too much. And also there's a prayer by 1 again. And as you are doing this, lifting your voice to God, do it by faith in God. And the Lord Jehovah God will open your atmosphere, will bring the blessing to you. Is where you are, you are. You are not going nowhere. And that where you are, that your blessings will come to you. In that your house, blessing come. At that place of work, blessing come. In that country, you are not going anywhere. I've thought about so me. Ibẹ̀ ni ọ̀nà kó ti là fún ọ. Kí àṣeyọrí yẹn dé. Lẹ́nu ẹ̀kọ́ yẹn kó ti rí tiẹ̀ ṣe ń bẹ̀. That the blessings will come to you. And I pray that God that hear the voice of his children, that God that hear the cry of his children, will hear your cry, will listen to you. You're there alone. You're fún ọ ní àṣeyọrí. So God bless you. So see you by God's grace by in the morning, about 3 hours now. We are coming back again to pray. And remember, we are fasting and praying. Look at Daniel chapter 10. That's our text. Daniel chapter 10. And look at it. Look at it very well. Pray. Remember, in that 14, he said the kingdom, he said the prince of the kingdom of Persia withhold me 120 days. That means 21 days. 120 days. But lo, Michael, one of the chief priests, came to help me. So that's what you need. Your help must come. I pray as you are going out this month, the Lord go with you. As you're about to lay your head to sleep, let God speak to you. That God open your eyes to see the deep things of God, the secret things of your battle, the victory of it. Let God open your eyes. So shall it be. In Jesus' name, we pray. Amen. Shake that amen very well. Amen. It's well with you. So see you in the morning and make sure you are there. Pray. Don't say you pray this one. Pray it all. And make sure you invite your friends and family. God bless you. Bye-bye. See you in the morning. Bye-bye. Hallelujah.